Aláròyé máa wí o. Yorùbá bọ̀ wọ́n ní ikú ń jọ̀gẹ̀dẹ̀ ikú ń rèdí ikú ò mọ̀ pé ohun tó dùn ní pani. Òwe yìí ló wọ ọ̀rọ̀ ọ̀dọ́mọkùnrin ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan Sulaiman Abdullahi ọmọ bíbí ìlú Ìjàgbó nípínlẹ̀ Kwara tó ń gbatẹ́gùn àlàáfíà lọ́wọ́ lọ́gbà ẹ̀wọ̀n báyìí pẹ̀lú ẹjọ́ rẹ̀ tó ń lọ lọ́wọ́ ní kóòtù l'Abẹ́òkúta látàrí bó ṣe kúndùn láti máa fi aṣọ sọ́jà ẹ̀gbọ́n rẹ̀ lu àwọn oní POS ní jìbìtì bó sì ṣe dá ọgbọ́n kọ́gbọ́n ọ̀hún fúngbà àkọ́kọ́ tó bọ́ sí i fún un tó lu oní POS kan ní jìbìtì owó ńlá ní jẹdéjẹdé rẹ̀ kò lè jẹ ọ̀kan dúró mọ́ ló bá kúkú tẹra mọ́ gidi bó ṣe ń lọ káàkiri ìgboro Abẹ́òkúta bẹ́ẹ̀ ló tún ṣọṣẹ́ lágbègbè Ìjẹ̀bú títí dé ọ̀nà Ìbàdàn àti Ṣàngó Ọ̀tà níṣe ló ń fi aṣọ sọ́jà ẹ̀gbọ́n rẹ̀ pa àwọn ẹni ẹlẹ́ni lẹ́kún bíi rẹ́rẹ́. Ọgbọ́n burúkú wo láfúrásì ọ̀daràn yìí dá? Báwo ló ṣe ṣe é? Báwo sì lọ́wọ́ pálábá rẹ̀ ṣe ségi tó kùn fi gbé àparò nígbẹ̀yìn? Gbogbo àlàyé yìí ló wáyé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí tẹlifíṣàn Aláròyé online TV ṣe fún un láìpẹ́ yìí. Àtúnbá àwọn mẹ́ta tó lùgbàdì ìwà gbájúẹ̀ rẹ̀ yìí sọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kan wọn ló sì sọ bí wọ́n ṣe kó sákóló rẹ̀ àti bó ṣe hàn wọ́n léèmọ̀ kí páńpẹ́ òfin tó mú un. Kí lorúkọ ẹ̀? Sulaiman Abdullahi. Ọmọ bo ni ẹ́? Kwara State. Níbo ní Kwara State? Ìjàgbó. Oyún local Oyún government. local government. Ọmọ ọdún mélòó ni ẹ́? 25. Níbo ló ń gbé? Ìbàdàn. Sáyẹ̀dì Amúlòkó. So kí ló wá sọ ẹ́ di èrò ọlọ́pàá? January mo kò sówó kọ̀ọ̀kan lọ́wọ́ mi. Mo lọ sí Fàájò mo ní mo fẹ́ róúnjẹ. Ṣùgbọ́n tí mo lè róúnjẹ tán mo wá ní mo fẹ́ gba owó ní ọ̀dọ̀ POS. So gbà tí mo gba ó fún mi lákàánú gbà tí mo confam orúkọ ẹ̀ mo ní mo ti ṣe owó ó lóun ò tí ì rí wọ́n sọ pé kó má wọrí ní pé ó máa rí ibi tá a ti jọ ń fà lọ fà bọ̀ òun ni ẹni tó gbé mi lọ́bẹ̀ fi wá sọ pé àwọn mọ̀ mí pé kí n má wọrí pé kó má wọrí pé tó bá ti wọlé pé ibi tó ti gbé mi pé máa padà wá wò mí bẹ́ẹ̀. So kí ló lò tó fi fún ẹ lówó lọ́dọ̀ ní POS? Mo wọ amúlẹ̀sì àwọn ránẹ̀kì yẹn tó jẹ́ ti sójà aṣọ tí mo wọ̀ lọ́jọ́ yẹn. Kó ló ti rí aṣọ tó wọ̀ yìí? Brọ́dà mi lónìí. Brọ́dà mi kọ́ lónìí. Brọ́dà mi tó jẹ́ sójà. Sóun ló kò fún ẹ òun ló. Kò ní kí n wọ̀ èmo lọ wọ̀ kò ní kí n wọ̀. Ní gbòdì brọ́dà yẹn ń gbé. Ó wálé láti Maiduguri so kò wọ yúnífọ́ọ̀mù padà òun lèmi fi opportunity láti. So ìgbà tó wọ uniform dé ọ̀dọ̀ ní POS ló wá ṣẹlẹ̀? No wọ́n ṣá ẹni kó má wọrí pé wọ́n máa rí pé ìgbà tí mo ti sọ fún wọn pé tọ́ba ti rí kọ́ pè mí so àtìgbà yẹn after bíi 3 days ni wọn ò rí mi pè mọ́ mo búlọ́ọ̀kì wọn. Èló ló gbà lọ́wọ́ ẹni tí ò rí ẹ pè mọ́ yẹn? 41,000. Èwo ló tún ṣe? Ti 30,000 ọ̀sẹ̀ yẹn náà ni so nínú January yẹn náà ni so mo ọjọ́ yẹn kò sówó lọ́wọ́ mi náà ló jẹ́ kí n ṣe nǹkan tí mo ṣe. Kí ló ṣe? The same ṣàlàyé. mo sọ pé mo ti send ẹ̀ mo gba account number wọn. Aṣọ wo ló wọ̀ nígbà yẹn? Ilé ni mo wọ̀. Ṣé ilé náà ló tún wọ̀ ní ilé mo wọ̀. Ilé mo wọ̀. O tún lọ sí ọ̀dọ̀ ní POS ní POS wo ló lọ sọ́dọ̀ ẹ̀ lẹ́yìn ọ̀tẹ̀ yìí? Níbo nìyẹn wà? Mi ò rántí orúkọ àdúgbò wọn. Ìlú wo ni? Ní Abẹ́òkúta. So o tún wọ mọ́tò wá sábẹ́òkúta láti Ìbàdàn tó ń pè? Máa dáhùn. Yes sir. Àdúgbò wo ni POS? Mi ò rántí orúkọ àdúgbò. Ṣé o ti máa ń mọ àwọn ní POS tó bá yà bí ṣé o ní POS yìí kéèlú kan lè bá sọ̀rọ̀ ló kàn máa ń yà lọ́dọ̀ wọn? Báwo ló ṣe èlò ló ní o fẹ́ gbà lọ́wọ́ ẹ̀? 30,000 méjì. So báwo ló ṣe wá ṣe? Mo ní mo ti sẹ́ǹdẹ̀ náà ni pé ó máa wọlé wọ́n dẹ̀ gba nọ́mbà mi. Èmi kàn máa sọ fún wọn pé mo ti ṣe kọ́ máa wọrí pọ̀ máa rí pé kọ́ fún mi pé kọ́ gba nọ́mbà mi. Ohun tí mo béèrè ni kò dáhùn. No wọn ò béèrè lọ́wọ́ èmi kàn sọ fún wọn pé mo ti ṣe ni mi ò béèrè lọ́wọ́ mi lọ́jọ́. So kí ló fàjà ìwà tó ní POS tó gbalẹ̀ tí kí ló fàjà? Kí ló ní POS ṣe? Argue ni. Kí ló fa argument? Ní pé ó nù tí rí ni argument takò nínú yẹn. Okay. Ìgbà ẹni yìí fi wá síbẹ̀ ẹni tó gbé mi wá bẹ̀ fi wá sọ pé àwọn ọmọ mi pé kó má wọrí
mo fi ní kó gba nọ́mbà mi, fóònù mi tí mo fún pé kó tẹ nọ́mbà mi náà ni mo fi lẹ́ni yẹn náà fi dá sí pé kó má wọrí pé kó àwọn dúró fún mi. oní POS mélòó lo operate pẹ̀lú wọn ní Abẹ́òkúta ibi tó gba tó mọ̀ pé lóòótọ́ ló gba owó lọ́wọ́ ẹ̀ pẹ̀lú fake alert? ẹ sà lóòótọ́ méjì ni ẹlẹ́kẹta tí mo try wọn ò fún mi, mo ṣe rẹ̀ ní ẹlẹ́kọ̀ọ́ mi ò ní pa ó sà, wọn náà táwọn ò bá rówó àwọn ò lè fi 5 naira lẹ̀ ó tán. ṣé aṣọ sójà náà ló wọ̀? mi ò wọṣọ torí àwọn sójà ni. ìgbà ló wọ aṣọ tẹ́lẹ̀, ìgbà ló wọ àwọn ilé? ọjọ́ kejì iléyá mi lọ gbowó lọ́dọ̀ POS, ibi tá a jókòó sí ni wọ́n ti track mi tó tán, mi ò gbowó lọ́wọ́ anybody ní sà. no àwọn sójà lọ mú mi lọ́jọ́ yẹn tó wá mú mi lọ bá ọlọ́pàá. ibi tí mo jókòó sí mo kọ̀ rí pé àwọn sójà park ó dẹ̀ wá bí pé ọ wá ní ká wọnú mọ́tò pé ọ̀gá wọn ń béèrè ní pé ó lọ fẹ́ rí mi láti checkpoint ní ọgbà tá a dẹ̀ débẹ̀ ni mo fi rí ẹ̀gbọ́n yìí àti ẹ̀gbọ́n kejì. wọ́n ní ó mú rìpọ́tì mi wá pé mo gbà ó ní ọwọ́ wọn ní Abẹ́òkúta, so ìgbà yẹn la fi lọ station, láti station yẹn lọ fi mú àwa bí. aṣọ sójà tó wọ̀ ṣó o mọ̀ pé ó lòdì sófin láti wọ aṣọ sójà nígbà tó kù sí sójà? pé kò tó máa. so dípò kó o ṣiṣẹ́ kó o rówó anytime tó o bá ti nídìí owó wa kan lọ́dọ̀ ní POS wọ́n fún mi. ẹ bó gba méjì. ẹ lókì mi sọ. lọ́kì yẹn náà ìtàn ó máa ṣe lọ tó mi ṣe tí kò bá ń jẹ wa tó lọ. mi ṣe láti ìgbà ẹ mọ mi ṣe. tẹ́gbọ́n ti mọ̀ pé o ti faṣọ ohun dá. àwọn sójà pé ohun tó ṣe yẹn báwo ló ṣe rí láyé ojú wọ̀ náà? kò dá. so kí ló fẹ́ kí ìjọba ṣe fún wa? mi ní ṣe bẹ́ẹ̀ mọ́.